Hello everybody, welcome back to Yoba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Ẹ̀yin èèyàn mi, Ọlọ́run mi ní let it go. Tí bá ń gbọ́ pé please let it go. Ìgbà yẹn lórí mi máa tún gbóná sí, because I'm going to say some things here now. And I want you guys to listen. Ṣé ń gbọ́ mi nsìn? Kẹ́ gbọ́ mi dáadáa, kẹ́ gbọ́ mi kó yé dáadáa. I'm not going to let it go. In fact, bẹ́ẹ̀ ṣe ń tẹ́ pé kí n let it go yẹn gangan nínú ṣe máa bí mi sí. Ó ti ṣẹlẹ̀. Ẹ jẹ́ á sọ̀rọ̀ nípa ẹ̀ náà. Tó bá yẹ pé kò ṣẹlẹ̀ ni kò sí wàhálà kí la fẹ́ sọ. But ó dẹ̀ ti ṣẹlẹ̀ nsìn. Ṣé rí àbòsí mo hate jù ní ayé mi? Mo fẹ́ kẹ́ mọ̀ kíní yẹn. Èmi ẹlẹ́yà tí mo hate àbòsí gan. Mi ò sásíbí. Bó bá ṣe rí ni màá ṣe sọ fún yín. Ó yẹ kẹ́ ti mọ̀ by now. Bó bá ṣe rí ni màá ṣe sọ fún yín. Tá bá go back to the beginning. Let's go back even before Alayebaje's case. Kí ló ṣẹlẹ̀ gangan? Ṣé mọ̀ pé àwọn olórí burúkú àwọn people wọ̀nyí? One thing you guys are not understanding is that the aim and objective kì í ṣe wọ́n fẹ́ bà iṣẹ́ Tóyìn jẹ́ ni. That is the aim and objective. Nǹkan tí gbogbo wa rí ni. Even before Alayebaje come into picture, the aim and objective of these people is to destroy Toyin Abraham's work. That is their aim. Kò sí anybody tó fi Tóyìn jà. Gbogbo wa àfẹ́yẹ́ kan bà iṣẹ́ ẹ̀ jẹ́ ni. Kì í ṣe pé that is nǹkan tó fi jẹ́ kí kíní máa ká mi lára ni. Let's go from the beginning. Akọgun polówó fíìmù Tóyìn Abraham. Ẹ má ṣe bẹ́ẹ̀ ni pé ẹ gbàgbé. Ṣé Tóyìn jáde? Tóyìn dẹ̀ mọ̀ pé Akọgun àti Lizzy ní o as at then wọ́n jà lọ́wọ́. Ṣé Tóyìn jáde tó sọ pé Akọgun ẹ má fi fíìmù mi ẹ má fi báyàn jà? Tó níbi tí wọ́n wá sọ pé ẹ láìka àbòsí nìyẹn. Akọgun promote Tóyìn Abraham the same time tí Akọgun àti Lizzy ní back and forth. The same time ni o kì í ṣe pé ó ti promote fíìmù yẹn o lẹ́yìn ìgbà tó wọn àbí before. Ní ìgbà tí òun àti Lizzy tó ń jà ní Akọgun lọ tó mú fíìmù Tóyìn tó sọ pé bá wa wo Wasabi Aunty. A máa ṣe bẹ́ẹ̀ nípa àgbàgbé nǹkan. The same time tóun àti Lizzy ní back and forth. Did Tóyìn go there to go and comment pé Pastor Akọgun ẹ má lo fídíò mi mọ́? Why are you now saying that we should not talk about Alayebaje? Alayebaje nígbà tó ń promote fíìmù Tóyìn kò máa ní issue pẹ̀lú Lizzy, kò máa bẹ́ anybody jà kó tó lọ. Before that time, ọmọ yẹn ti ń advertise kìíní yẹn tó bá tẹ̀ fẹ́ bàjà gan yẹ kán ti bàjà before that time. Àwọn èèyàn ti ń dáwó fún Alayebaje láti kérò lọ wo fíìmù yẹn. Before that time, àwọn people wọ̀nyí ò sọ̀rọ̀. Ṣó ti yẹn sìn? Wọ́n pé mo hate àbòsí. Sórí, mo máa sọ kíní kan, tí n bá fuck up, màá dá admit pé ẹ má bínú mo fuck up. Ó sọ kíní kan tí mo dẹ̀ fẹ́ kẹ́ fi bẹ̀ wò. If you are trying to please everybody in this life, you will please nobody. That is a fact. Tí o ò tí yé, I don't understand. Pẹ̀lú bó ṣe ga tó ń lé ayé, pẹ̀lú ibi tó ti dé, pẹ̀lú owó tó wà lọ́wọ́ ẹ̀. How come you don't understand that if you are trying to please everybody, you please nobody? Number one, you were there telling us that o mọ̀ọ́mọ̀ kọ kíní yẹn because o fẹ́ kí anybody fi ẹ́ jà. O dẹ̀ tún sọ fún wa pé bó o ṣe kọ kíní yẹn sí Olushofo wípé you expect. Come and listen. Ẹ̀yin èèyàn mi. So this is the game now. If Olushola has responded, what Tóyìn was thinking is that I don't want these people to have problem with me or to see me in bad light. Kò sí nǹkan tó lè ṣe. Jẹ́ sọ fún ẹ Tóyìn. People will always see you in bad light. Especially these people. Àwọn ilé tí kóra wọn jọ láti bat everybody jẹ́ ni. You don't even have to offend them. Sórí Ìṣẹ́gun Johnson tó ń kọrin, ó ti ṣe Lizzozo bá ṣe mọ̀. Torí pé kí ni ó kọrin fún Ìyábọ̀ Òjó.
Lizzy ló dẹ̀ ń bá wí. Tá bá sọ pé ìwọ tó súnmọ́ Ìyábọ̀ Òjó bí iṣan ọrùn ló wá sọ pé you don't want them to see you in a bad light. They've seen you in a bad light prior to that day. Ó rí bó ṣe ń gbé ẹ ṣépè ń bẹ ni. Àwọn èèyàn ń gbé ẹ ṣépè. Ó yẹ ká wá keep mute ni. If we know that this is how you are going to do to us. Ìwé díẹ̀ rẹ má dáhùn olórí burúkú lóhùn ẹ bá wa lọ́wọ́ fíìmù yẹn. Before December, show more sọ wọ́n ní all of you that are associated with Ìyábọ̀ kan pirate fíìmù yìí. This is an agenda that has been coming for a long time. Ó yẹ kí gbogbo wa wo níbi tó dé yìí oníkálukú ti káwọ́ ẹ̀jọ́ ó ti ń wọ̀nà. The return of Arinzo is out there. Torí one thing I know about Queen Mother, she will never ó máa dúró máa face ẹni, especially when you're mo ní níbi tó tiẹ̀ dé yìí gan. Àti ẹ̀ tí advertise ọjà ara wa gan lórí social media, àwa speaker gan ò tí advertise ọjà ara wa. You said you expected Olushola. You expected an enemy. Okay, kí n sọ pé I expected a lion. Pé kó má bù mí jẹ torí pé mo ti sọ pé sorry. That is how dumb that thing sound. That is how dumb it sound to me. Mo wọnú Zoom sin. Mo rí lion face to face báyìí. I said sorry, má bínú, má jáde. I now expected the lion. Pé kó má bù mí jẹ. Is that not dumb? That's a dumb. I have never seen a video, a produced video. Nǹkan tí kìíní ẹ̀ fi ń bí mi nínú nìyẹn. Torí ẹ̀ mo sọ pé mo hate manipulation. I have never seen a video where Alabike fi ẹja. Alabike did not even do anything. Àwọn ló kọ́kọ́ Alabike ò tí kúrò cinema kí olórí burúkú Olushofo yẹn kó tó máa drag ọmọ yẹn. Ọmọ yẹn ò tiẹ̀ tí rí. Èmi sì ṣe fídíò ọjọ́ yẹn mo sọ pé Olúṣọlá àgbàyà má wọrí Alabike máa tó dé àwa fún ẹni response. You expected Olushola. This is iṣan enemy ẹ tó ń gbé ẹ ṣépè tó ní kó má wo fíìmù ẹ pé èèyàn tó bá wo fíìmù ẹ ó máa kú ni pé ó máa gbọ́mọ sí ni. Ó wá expect two IC ẹni yẹn to understand you. How now? And you will call you the celebrity. How now? Ìfẹ́ ta ní fún ẹ la fi ń jà fún ẹ. Ìwọ là ń jà fún, ṣó mọ̀ pé kí n ṣara wa là ń jà fún. If you are fighting, ẹ máa gbọ́ o. Èèyàn sọ fún ẹ pé if you are fighting somebody, máa béèyàn tó ń bá jà. Nǹkan tó yìn sọ yẹn máa bá jà. Má fi mí báyàn jà. Ta ló sọ fún ẹ pé wọ́n báyàn jà? Ṣebí ìjà àti ẹ̀ gan ló ń gbé. Nǹkan tó ń sọ fún wa categorically pé kán má gbèjà ẹ mọ́, ó ti tán. Kì í ṣe pé kán má báyàn jà torí tiẹ̀, torí kò sí anybody tó ń bá anybody jà. Àwọn enemy ẹ̀ ló máa kọ́kọ́ wá tó máa wá sọ̀rọ̀ burúkú sígbésí ayé ẹ̀. And we will retaliate back because we hate what they are doing. Ọ̀rọ̀ burúkú náà máa wá sọ lórí pé wọ́n tún mú ọ̀rọ̀ ọmọ ẹ̀ sọ. Wá ní kó má fi ẹ jà. Àwa ń gbèjà ẹ. Ìwọ sọ pé àwa fẹ́ fi ẹ jà tiwa. Kí ló? Just imagine. Ó ní mo sọ pé tí ò bá ṣàbòsí ìgbà tákọ́gún sọ wípé kán lọ wo fíìmù ẹ̀. Ó ṣe lọ bá Kọ́gún. Ó sọ pé ó fẹ́ fi ẹ jà. Àmọ́ nǹkan tí Lizzy sọ lẹ́yìn ìgbà tákọ́gún sọ ẹ́. Olúṣọlá make it deal. Ó declare ni pé Alábìkẹ́ ń ṣiṣẹ́ fún ẹ tí gbogbo wa dẹ̀ mọ̀ pé rọ́ ni. Ìgbà tí Alábìkẹ́ dẹ̀ dá lóhùn pé olórí burúkú mà ní mà ibo mo ti ń ṣiṣẹ́ fún yín. Ìwọ tó yẹ kó o béèrè lọ́wọ́ Olúṣọlá pé excuse me ma, can you bring an evidence pé ọmọbìnrin yìí ṣiṣẹ́ fún mi? You are there explaining, ma, I only took picture. I have made disclaimer. Anybody should not use my picture to fight. Wọ́n bá yọ̀ tọ́ ọmọ ẹ jẹ́. Ó ní àwa à ń fi ẹ́ jàjà ara wa. Ah, my dear, do you think we need you to fight our battle? Speaker mà ní wá, fracas omi fracas ló máa fi wẹ̀ wá. Tóyìn, you think we need you? We need to use your picture to fight each other on this social media. You will make a mistake. Tó bá ṣọ́ra gan, will come for you. You think we need your picture
Okay, mo fẹ́ ẹni sùúrù, mo fẹ́ bá yẹ ìwé jà báyìí. Màá wá fi Tóyìn picture Tóyìn sí. Torí pé mo fẹ́ bá how now make it make sense. Mo fẹ́ bá Lizzy jà báyìí, màá wá fi picture Ìyábọ̀ sí. Nobody is doing that. If you are going for Lizzy, you go for Lizzy. If you are going for anybody, you go for anybody. Kí ni picture ẹ fẹ́ ṣe láàrin crossfire? Wọ́n sọ̀rọ̀ burúkú sí ṣẹ̀dá ẹ̀, á dá padà fún wọn. Òun sọ pé wọ́n fi ẹ́ jà. Hey, Allah. A lot were said, yo, but few were heard, though. Torí ẹ̀ mo sọ pé we will not let it go. Bẹ́ẹ̀ ni. We will not let it go. Everybody was just having mixed feeling, like ẹni sùúrù. Òun ni mo sọ pé ṣe rí orí ibi tèmi dúró lé ní pé Olushofo manipulation on ṣe inú tí mo understandable. Okay, ṣé wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ń bú ẹ nínú team yẹn ni tó máa sọ pé yẹn you don't want anybody to fight, to use you to fight. Ṣé wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ń bú ẹ ni? Ṣé wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ń parọ́ mọ́ ẹ ni nínú team yẹn? How can you now tell us you don't know what is going on? Some people are lying on you. Some people are cursing you. Some people come for your children. Want to come for your husband, rí náà nínú team yẹn. One model sọ pé where is the video? Tí Alábìkẹ́ ti fi ẹ́ jà. She did not use you to do anything from the beginning. Tó bá fẹ́ fi ẹ́ jà ni kó tiẹ̀ tó gbowó tíkẹ́ẹ̀tì táwọn èèyàn send sí ló yẹ kó ti máa fi ẹ́ jà kó tó débẹ̀. Ó mọ nǹkan tó ń pè ní fracas ni. Kí Alábìkẹ́ nígbà tó ti ń polówó fíìmù yẹn ló yẹ kó tiẹ̀ máa fi ẹ́ jà kó tó di pé débẹ̀. Nǹkan tó ń pè ní fracas ni. Ìgbà tí Jókòtádé lọ gan kò sí nǹkan kan kọ̀ rí ń bẹ̀ náà ni. Ọmọ yẹn dẹ̀ lọ wo fíìmù. Jókòtádé lọ wo fíìmù to support you. Ẹ gbà mí. Ó dá o, àbòsí náà pé o. At the end of the day, oyi lórí Alábìkẹ́. Up till today, àti rí fídíò tí Alábìkẹ́ ti fi ń jà o. Nǹkan tó bí ọmọ yẹn nú nìyẹn. Ó tún débẹ̀ ó tún sọ pé she came to meet you. Ká tẹ gbàgbé gbogbo yẹn torí a lè proof yẹn. Ọmọ yẹn sọ pé òun wà bẹ́ẹ̀, ìwọ ló pé òun. Ká tẹ wà gbàgbé gbogbo yẹn a lè proof ibẹ̀ yẹn àmì ọ̀ tó ń parọ́ náà yín méjèèjì. But at the same time, we saw you. You were smiling. You are a good actress. Oh no, you acted for us. You were smiling with this girl. You were looking at her. You were smiling like, see you. Every time I say, mo ti rí wọ́n sórí Amebo's page. Mo ti rí fídíò yẹn. Mo ti rí tẹ́lẹ̀ o. Mo tún tún fídíò yẹn wò. Èmi tó yẹ pé psychologically mo lè rí èèyàn. You were so happy to see Alábìkẹ́. You were looking at her. Òun jíwò gan ni pé Alábìkẹ́. You know. You just crush somebody like that. Did you even know what you did? Number one, Ogbowo. Normally, you no Jenny because of her situation. Kò náwó jẹ o. Because mo ṣe rí àwọn kankan wà lórí social media tó jẹ́ pé èmi máa ń wò. Tó bá jẹ́ speaker mi lẹ kó wó fún pé kó lọ kó àwọn èèyàn lọ kíní, ó máa náwó yẹn jẹ. Alábìkẹ́ ò náwó yẹn jẹ o. Ó kó àwọn èèyàn lọ. Ẹ̀rí ń bẹ o. Wọ́n ra tíkẹ́ẹ̀tì. Ó tún sọ gan pé ṣèbí tó yìnbọn rẹ̀ gan tún sọ wípé torí kó ra tíkẹ́ẹ̀tì tó pọ̀. That is one thing about Alábìkẹ́ tí mo fẹ́ kẹ́ notice. Kì í ṣe nǹkan tó máa náwó yín jẹ. Pé kò ní gan ìyẹn mi kó máa náwó ẹ̀ jẹ. I can trust her with money. Àwọn kankan wà tèmi máa ń pick inú kankan. This girl look up to you. And she has never done anything wrong. Nǹkan tí ò jẹ́ mi nìyẹn pé how do somebody àti mọ̀ pé àwọn people wọ́n máa ní èèyàn tó jẹ́ pé ó ra aṣọ, ó wọ aṣọ, ó ní kì í ṣọwọ́ vendor yìí ló ti rà o. Kò ní nǹkan kan ṣe pẹ̀lú vendor yẹn o. But ó dẹ̀ nítorí pé òun ti wọ̀ anybody má lọ rà lọ́wọ́ vendor yẹn. Vendor tí ò mọ̀ rí tí ò ṣe fracas ẹjọ́ kí ni ká sọ nípa yẹn. This is this team. They are manipulative. They destroy people's life. Lọ́lá yet yẹn. Ọmọlọ́mọ ń kó aṣọ jáde. Lizzy sọ pé fake ló ń tà. Lizzy ò mọ̀ rí ọmọdé yóò sínú fracas o. Àwọn blogger ló lọ screenshot ọmọdé yìí tó ń gbé jáde ò pé ṣe bí aṣọ tí Lizzy ń tà lélẹ̀. Kì í ṣọmọ yẹn ò sínú fracas o. Ṣé àwọn tó lè ṣe fún ọmọ tí ò sínú fracas kan sọ pé fake ló ń tà kán má rà lọ́wọ́ ẹ̀ wípé kinní kan ni tán dẹ̀ bẹ̀rẹ̀ sí parọ́ mọ́mọ lọ́mọ. How can you now tell us that you don't know them? Àwọn tó ń parọ́ mọ́ Priscilla tó ń parọ́ mọ́ Juma tó ń ṣépè fún wọn tó ń ṣépè fún ta Praise Rakim, and these are people that are close to you.
And there you go saying that and you are apologizing or you are pleading to them and you are shaking it to them. Àwọn àgbèjẹ ò sọ pé ká má fi picture ẹja. Just imagine. Wá mọmọ yẹn 300% kí lórúkọ ẹ rán mi lórúkọ ẹ Alábìkẹ́. Ọmọ tó ń wò báyìí tó pé orúkọ ẹ jágere lẹ́nu kò má tí ń ṣe years ago, few days ago. Ọlọ́run mo sọ wo mo gbóṣùbà fún ẹ. And it's not something, you know, it's just, I feel hurt. Because why? Because, Shemo, téèyàn bá ṣe nǹkan tó dáa, kẹ̀dẹ̀ study nǹkan tí ò dáa mọ́ lọ́wọ́. Lójúkoro ojú báyìí, Ọlọ́run máa ṣe pé evidence wà. Lójúkoro ojú báyìí, ọmọ yẹn ṣe nǹkan tó dáa fún ẹ. Ọmọ yẹn wá bẹ́ẹ̀. Ọmọ yẹn ò bá ti mú owó tíkẹ́ẹ̀tì yẹn pẹ̀lú situation tó wá kó nà jẹ. Ní kí ló kàn mí? Ẹ ṣáà rí pé kò sówó lọ́wọ́ mi. Ọmọ yẹn débẹ̀, ọmọ yẹn ra a lot of tickets. You confirmed it, she confirmed it. We saw a lot of people that followed her. She delivered. She supported your dreams. So how you were with her, you know, I want to get pé I cannot jeopardize. I can never jeopardize. Ìgbà tí Olushofo yẹn wá sọ̀rọ̀ ẹgbọ́n nǹkan tó sọ. Only Mama Esabod forced you to retract your statement. Nobody forced you. Shobi, you still mention your statement there. Nobody forced you. I don't hate you, but I hate what you did. Shobi, your statement is still there. I don't force anybody. Nobody forced you. It's just so unfair. I can't stop thinking about it. Like, what would that girl be going through? What would that girl be going through? Only mo sọ pé ẹ má sọ fún mi pé kí n let her go. Ìgbà tó bá ti yọ́nú mi náà ni màá let her go. Because you just hurt somebody that has done nothing. Olúṣọlá mọ̀. Rí bó Olúṣọlá ṣe ń wò pé òun kò mọ̀ pọ̀rọ̀ yẹn lè escalate to this level. Because òun kàn wò pé jẹ́ kí n bú wọn jàre, jẹ́ kí n parọ́ mọ́ wọn. Bó ṣe ń ṣe nìyẹn, they just lie on people. Jẹ́ n parọ́ mọ́ wọn jàre, jẹ́ kí n bú wọn. That is what she wanted to do. Jẹ́ kí n bú wọn jàre, jẹ́ kí n parọ́ mọ́ wọn. Jẹ́ n sáré lo eléyìí, òun náà fẹ́ trend ni o. Ó kàn fẹ́ fi ẹ́ trend ni. Ìgbà tí gbogbo ẹ̀ wá rí bó ṣe rí, òun gan feel guilty pé àwọn ọmọdé yìí ò dẹ̀ mọ nǹkan kan because she knows that Alábìkẹ́ ò mọ nǹkan kan. Òun dẹ̀ feel guilty. Òun ni mò ń sọ fún ẹ pé this situation yìí náà ni ti láyé ìyẹn ò tiẹ̀ wá sínú fracas at all. Ṣọ́ọ̀bù ẹ̀ ló wà tó ń tajà, kò comment rí, kò like anybody rí, ọjà ẹ̀ ló ń tà. Lizzy dẹ̀ parọ́ ọmọ pé fake ló ń tà. Ọmọ tí ò rí Lizzy rí, tí ò sọ̀rọ̀ Lizzy rí. So what do you expect from these people? You want to please them. At the end of the day, they don't care. You think they care about you? No. I know they jare lójú wọn because they are wired with evil. Look at Olushola. She doesn't know that it's going to escalate to this point. Nínú ọkàn ẹ̀ náà òun náà mọ̀ pé òun ṣe ọmọ yẹn. Gbogbo òun parọ́ ọmọ ni. She knows. But it is well. Tóyìn has said this nígbà tí a rí pé Lizzy àti Pastor Akogun jà. Tóyìn ò sọ fún Pastor Akogun pé kó má fóun jà torí gbà yẹn náà ni Pastor Akogun polówó fíìmù yẹn. So why is Alabike that did not even use you to fight at all? There is no single video. Ó kàn fẹ́ fi kanra gbogbo wọn, ó fẹ́ fi mọ́ Alabike. Nǹkan tẹ́mi rí nìyẹn. Torí pé orí pé òun ni ló wá kíní. Ìwọ ò jẹ́ sọ bẹ́ẹ̀ fún Pastor Akogun. Orí pé òun ló lóòjù. Ó dẹ̀ rí pé number 1 kò sówó lọ́wọ́ ẹ̀, number 2 ó kéré. She understand ó kàn yan ọmọ yẹn jẹ ni, but it is well. We dey here for you, Alabike, any day, anytime. We dey here for you. Because orí loyalty ni mo like jù ní ayé. And kéèyàn dúró fún ààrẹ, bẹ́ẹ̀ ni. But it is well. I will stop talking about this when I feel like I want to stop talking about it. And since Tony wanted to please them, àwọn dẹ̀ sọ pé as long as they keep coming for her, ìyẹn Olushofo, ó ní tó bá ti ń wá fún òun náà máa wá fún Tóyìn. So èmi fẹ́ máa wá fún Olushofo so that Tóyìn will understand that gbogbo disclaimer tó lọ ń ṣe yẹn kò àwọn yẹn ò ránṣẹ́.
àwọn èèyàn ò wọ́n ń ṣe. If nobody come for you, they will still come for you. So ẹja kúkú máa come for kìíní because ẹ̀ẹ̀kan lè àánú ẹ ti bà nǹkan jẹ́ ju gbogbo nǹkan tẹ́ ṣe yẹn lọ. We will keep coming for Olushofo so that she will keep coming for you so that you will understand. Maybe kò yé tẹ́lẹ̀ ní ká assume pé kò yé. Now I fẹ́ kó yé dáadáa. So we will keep doing it. We're not going to let it go just like that. Because nobody was even interested. Àwọn yẹn ti sọ pé àwọn òkú inú mọ́ọ̀gì lélẹ̀. Nobody was even saying anything initially. Wà lọ ń wá àpíìlì kiri lọ́dọ̀ àwọn tó jẹ́ pé wọ́n ń ṣépè fún ọmọ èèyàn tó súnmọ́ ẹbí Ṣọ̀run. Àwọn ọmọ kékeré Tóyìn no. I know there are so many things here. Kì í ṣe Alábìkẹ́ nìkan ló betray. Ó betray Koni mother gan. Èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ 2IC èèyàn tó ń ṣépè fún Priscilla àti Prince Rakim. Amadúró nǹkan tán ṣe nígbà tọmọ yẹn ń ṣe wedding tọmọ yẹn bímọ. Amadúró èpè tán ṣe àmọ́ ọ̀rọ̀ tán pa. And you went there to go and be apologizing. Are you high? Hey, ọlọ àwa gan tá àkìyí tá àsùnmọ́ Ìyábọ̀ Òjó kò sí nǹkan tó lè jẹ́ kí n bá Lizzy ṣe. Kò sí. Why? Because iṣẹ́ ibi ọwọ́ ẹ̀ ti pọ̀ jù. Àwa tá àsùnmọ́ Ìyábọ̀ ni. People just detest that woman. How now? Kí lọmọ kékeré yìí ṣe fún ẹ? And there you go, apologizing and telling the person as if they are not going to like you. And they don't hold your movie. Àwọn kan ló máa jẹ́ kó reach 1 billion. That is just it. Wọ́n náà sọ pé àwọn tó ń support ẹ lójoojúmọ́ gan, you have never liked them or go and comment there. Àwọn tí ò support ẹ lò ń lọ síbẹ̀ tó lọ ń try àti wá validation. Pẹ̀lú alábòsí. Kò jẹ́ bó ṣe jẹ́, we move. If there's something else I need to say, I'm still going to say it. That is it. Mo fẹ́ kẹ́ understand it. But don't tell me it's okay. I'm not going to take. Bẹ́ẹ̀ ni mi nígbà. Wọ́n yan ọmọ yẹn jẹ o. Wọ́n yan ọmọ yẹn jẹ o. Ó dẹ̀ dùn mí gan. Tó bá yẹ pé Alábìkẹ́ ṣe, ṣóyè yín, tó bá yẹ pé ó ṣe lóòótọ́. Tó bá tẹ̀ pé ẹ mọ̀ mí ẹlẹ́yà tí mo ti wo page ẹ from up to down. Mo ní èmi mo kọ́kọ́ ṣe fídíò pé ìwọ jẹ́ kí Alábìkẹ́ mú ẹ pẹ̀lú irọ́ tó lọ pa yẹn. Èmi ti kò tí ẹ ṣe show gan. Èmi ti wo page ẹ from up to down. Èmi ń wá fídíò ibi t'Alábìkẹ́ ti tó bá tẹ̀ pé ó tiẹ̀ fi kíní style tó fi tó yẹ má kú brag àbá sọ pé okay o, this is the reason. She did not even do anything. Nǹkan tó dùn mí jù nìyẹn. Tó bá yẹ pé ó ṣe wọ́n kà mọ́ bẹ́ẹ̀ àwa sọ pé okay kò sí wàhálà. Ọmọ yóò ṣe nǹkan kan. Ó kàn lọ wo fíìmù ni. Kò ṣe nǹkan kan, nǹkan tó dùn mí jù nìyẹn. Ó bá yẹ pé ó ṣe ń sìn báyìí ẹ sọ̀rọ̀ kò sí wàhálà. Ọmọ yóò ṣe nǹkan kan. Kò ṣe nǹkan kan. Kò fi Tóyìn jà ní anywhere. Kò fi Tóyìn jà ní anywhere. Ní anywhere. Nǹkan tó dùn mí jù. Tó bá ó yẹ kó fi jà náà. Ọ̀rọ̀ á dùn sọ. But kò fi Tóyìn jà. Kò fi bẹ́ anybody jà. Kò fi bẹ́ anybody jà. Nǹkan wọn tó dùn mí jù nìyẹn. Ẹ wá parọ́ mọ́ ọmọ lọ́mọ. Ẹ wá ní we should let it go. Ṣé àṣẹ kìíní kan? I don't care. Bá ṣe nífẹ̀ẹ́ tó ni máa ṣe drag ẹ̀ tó. I don't care. Mo ṣe nífẹ̀ẹ́ tó. I was promoting you. Mo mọye tí mo fún àwọn àbúrò mi tó lọ fi wo fíìmù ẹ̀. Èmi tún gbé mátà ẹ̀, mo gbé fíìmù ìdórí pẹpẹ náà. And there you go. The people that are cursing you every day. Àwọn tó sọ pé yẹn tó bá lọ wo fíìmù yẹn tó bá lọ wo máa gbọ́mọ sí. Tó bá yẹ pé àwa náà fẹ́ máa tẹ̀lé ẹnu ni ṣó yẹ ká dé bẹ́ẹ̀ ni. Ṣó yẹ ká jẹ́ káwọn family wa dé bẹ́ẹ̀ Naija ni. Bó ṣe rí yẹn. Tọ́mọ yẹn ò bá tún ń ṣọmọ gidi. Owó tán send sí láti abroad yẹn. Ṣé bó yẹ kó ná jẹ ni. Ọ̀rọ̀ yẹn Ọlọ́run ó dùn mí o. Ó dùn because ó yẹ kọ́mọ yẹn náwó yẹn jẹ ni. Kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Àtayébáyé náà ti náwó jẹ lórí social media. But she did not do that. Kò sí wàhálà. Alábìkẹ́ it is well. Ẹ ṣáàjà máa lọ. Ẹ má sọ fún mi owó ti tó. Tẹ́ bá sọ fún mi owó ti tó, màá tún padà wá. Bẹ́ẹ̀ ni.